eléré àlùfáà àti gbogbo àwọn yòówó pòlú rẹ̀ ìyẹn mọ̀ sí àwọn Sadusí wọ́n sì jowú àwọn àpọ́stólì gan. Wọ́n sì pinnu àti gbé ìgbésẹ̀. Wọ́n sì mú àwọn àpọ́stólì mú wọn sínú ọgbà ẹ̀wọ̀n gbogbogbò. Àmọ́ áńgẹ́lì Olúwa Ọlọ́run kan wá ṣí àwọn ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n náà rú. Ẹ̀yìn yóò mú àwọn àpọ́stólì jáde tán. Ó sì sọ fún wọn pé ẹ lọ iná tẹ́ḿpìlì fíyàn ó kéde gbogbo ọ̀rọ̀ ìyè náà ibẹ̀ fún àwọn ènìyàn. Àwọn àpọ́stólì sì gbọ́ràn. Àárọ̀ fìrìfìrì wọ́n sì lọ gbangba òde tẹ́ḿpìlì, a sì bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ẹ̀kọ́. Àsìkò náà eléré àlùfáà àti gbogbo àwọn yòówó pòlú rẹ̀ sì dé. Wọ́n sì pe gbogbo àwọn àgbààgbà orílẹ̀-èdè Ísírẹ́lì jọ fún ìpàdé ìgbìmọ̀ lílá. Wọ́n sì pàṣẹ fún wọn lọ iná ọgbà ẹ̀wọ̀n ó lọ mú àwọn àpọ́stólì wá. Àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì sì lọ, àmọ́ wọn ò rí àwọn àpọ́stólì iná ọgbà ẹ̀wọ̀n. Ìgbẹ̀yẹ wọn padà dé, wọ́n sì jábọ̀ fún ìgbìmọ̀ lílá sọ pé ṣíṣe gbẹ̀yìngbẹ̀yìn la bá ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n. Àwọn ọdẹ náà sì wọ ipò wọn ẹnu ọ̀nà, àmọ́ ìyá ṣí àwọn ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n á rí oníkan iná rẹ̀. Ìgbẹ̀yẹ eléré àwọn yẹn ń ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn eléré àlùfáà gbọ́ àwọn ọ̀rọ̀ náà. Wọn ò mọ ohun yẹn wọn léṣe fún gbígbó òye wọn gbo àwọn àpọ́stólìtì. Wọ́n sì ń béèrè fúnra wọn pé kí ni ń yọ ṣẹlẹ̀. Ẹ̀yìn náà oníkan sì wá sọ fún wọn pé àwọn ọkùnrin yẹn mú sínú ọgbà ẹ̀wọ̀n wọ̀ gbangba òde tẹ́ḿpìlì à ń kọ́ àwọn ènìyàn ẹ̀kọ́. Ojú ẹsẹ̀ eléré àwọn yẹn ń ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì lọ. Wọ́n sì mú àwọn àpọ́stólì wá, àmọ́ wọn ò mú wọn wá pẹ̀lú agbára, nítorí pé ọjọ́ ṣe wọ́n fún àwọn ènìyàn má sọ̀kò pa wọ́n. Ẹ̀yìn yẹn wọ́n mú àwọn àpọ́stólì wá, wọ́n sì mú wọn lọ iwájú ìgbìmọ̀ lílá. Eléré àlùfáà sì sọ fún wọn pé a kọ̀ fún yín pátápátá pé fi hàn mọ́tò ṣẹ̀kọ́ orúkọ ọkùnrin náà. Ohun rẹ̀ ẹ̀kọ́ yín ti gba gbogbo ìlú Jerúsálẹ́mù, ẹ sì mọ́ mú wọn jẹ̀bi ikú ọkùnrin náà. Àmọ́ Pétérù àti àwọn àpọ́stólì yòókù sì dáhùn aṣọ pé ó yẹ ká gbọ́ràn fọlọ́run dípò àwọn ènìyàn. Ọlọ́run àwọn babaláwa ló jí Jésù yẹ ipa kíkan mọ́ àgbélébù dìde. Òun lé Ọlọ́run sì gbéga fólè jókòó sápá ọ̀tún rẹ̀, ìpè ọ̀gá pátápátá àti olùgbàlà. Fólè fún àwọn ará Ísírẹ́lì oore ọ̀fẹ́ àti ro iná pa ìwàdà fún wọn ó sì rí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ wọn gbà. Àwa la sì jẹ́ ẹlẹ́rìí àwọn ìṣẹ̀lẹ̀ náà. Àwa àti ẹ̀mí mímọ́ ìyá Ọlọ́run fún àwọn yẹn ń gbọ́ràn fún. Ìgbẹ̀yẹ àwọn ènìyàn ìgbìmọ̀ lílá àwọn Júù gbọ́ àwọn ọ̀rọ̀ náà. Iná sì tó bí wọn gan, wọ́n sì ń fẹ́ pa àwọn àpọ́stólì. Àmọ́ oníkan dìde àárín wọn. Farisílà ìyẹ́rúkọ rẹ̀ ń jẹ́ Gamalieli. Ó ní yẹn ń kọ́ wọn nìyẹn ó fi lọ, gbogbo nìyẹn nísìnyí pẹ̀lẹ́. Ó sì pàṣẹ fún wọn mú àwọn àpọ́stólì jáde ń tanná. Ẹ̀yìn náà ó sì sọ pé ẹ̀yin ará orílẹ̀-èdè Ísírẹ́lì, ẹ kíyèsára fún ìyẹn mọ̀ ṣe fún àwọn ọkùnrin yẹn. Ẹ rántí pé àìpẹ́ ilé ọkùnrin kan dìde, ìyẹ́rúkọ rẹ̀ ń jẹ́ Tẹ́dà. Ìyẹn sì ń pera rẹ̀ ònìyàn pàtàkì. Ọkùnrin ìpè 400 ló sì darapọ̀ pẹ̀lú rẹ̀. Àmọ́ wọ́n sì pa gbogbo wọn yóò darapọ̀ pẹ̀lú rẹ̀ sì fọ́tú kan, a sì tọ́ gbọ́rọ̀ rẹ̀. Ẹ̀yìn rẹ̀ ni Júdásì ará ìpínlẹ̀ Gálílì ká ẹ dìde. Àsìkò yí ààrẹ pàṣẹ pé fún ọkà àwọn ènìyàn orílẹ̀-èdè. Ọ̀pọ̀ ènìyàn ló sì darapọ̀ pẹ̀lú òun náà. Àmọ́ òun náà kú, gbogbo àwọn yóò darapọ̀ pẹ̀lú rẹ̀ sì fọ́tú kan. Ìsẹ̀yìn èrò kan mi rè, ẹ má tọ́ sọ sínú ọ̀rọ̀ àwọn ọkùnrin yẹn, ẹ fún wọn sílẹ̀ fún wọn máa lọ. Bó bọ́jọ́ dọ̀ ònìyàn lé ètò àti òye wọn ń ṣe bọ́kò á parẹ́. Àmọ́ bó bọ́jọ́ dọ̀ Ọlọ́run lọ, ẹ lè bàjẹ́. Ẹ kíyèsára fún yọn má takò Ọlọ́run. Àwọn ènìyàn ìgbìmọ̀ lílá sì fọ́rọ̀ mọ́ ohun yé Gamalieli sọ. Ẹ̀yìn náà wọ́n sì pe àwọn àpọ́stólì padà. Wọ́n sì pàṣẹ pé fún wọn nà wọ́n. Wọ́n sì kọ̀ fún wọn má tọ́ sọ̀rọ̀ orúkọ Jésù. Ẹ̀yìn náà wọ́n sì fún wọn sílẹ̀. Àwọn àpọ́stólì sì jáde kó ná ilé ìgbìmọ̀ náà tayọ̀tayọ̀.
ìtorí pé rí ọlọ́run jọ fún wọn yẹ ẹ ti jìyà ìtorí orúkọ Jésù. Ìgbogbo ìjọ ìgbangba òde tẹ́ḿpìlì àti ìyẹ̀ àwọn ilé wọ́n ń tẹ̀síwájú ń ṣẹ̀kọ́ a sì ń kéde ìhìnrere pé rí Jésù ní Kírísì.